ẹ̀yin tèmi ǹjẹ́ ẹ ti gbọ́ o wípé akíkanjú àti akọni ní Sunday Igboho lórílẹ̀‐èdè wa. ẹ wò ó tẹ́ bá rí pé ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ń lọ lórí afẹ́fẹ́ lórí ipa tí Sunday Igboho fẹ́ kó lórí àwọn ọmọ tí wọ́n jí gbé, àmọ́ táwọn ènìyàn kan sọ̀rọ̀ wípé ẹnu nìkan ló kàn níjàre, agbára wo ló ní? Kò ní agbára kankan, àti wípé ó ti gbowó lọ́wọ́ àwọn ìjọba jàre, ẹnu ló ní bíi ti àjàkàrà. Èyí ló fà á tí Alfa Sino fi bọ́ síta pé ọmọdé ò débi ẹrù lẹ́rù bá o, wípé kálẹ̀ ti mọ ipa tí Sunday Igboho kó sẹ́yìn ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọdún bíi 17 years ago. Ẹ ò ní máa sọ̀rọ̀ bí ẹ ṣe ń sọ̀rọ̀ yìí o, pàápàá jùlọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ondo, wípé ṣe mọ̀ wípé àwọn ọmọ Ondo wọ́n ní agídí púpọ̀. Ṣé ìṣẹ̀lẹ̀ ti Ìwó ni kóun sọ ni, àbí ti Àkúrẹ́, àbí ti Ondo fúnra rẹ̀? Wípé ẹ wò Sunday Igboho kì í ṣe èèyàn lásán o, wípé ẹ bọra àti hero ilẹ̀ wa ni o, wípé ẹ má fojú di o, gbogbo ohun tí ẹ̀ ń rí lórí social media yẹn ẹ̀tàn jẹ́ ni o. Tí ẹ bá rí Sunday Igboho àbí tó bá display drama fún yín lẹ́ǹkan rí, ẹ̀rù máa bà yín, pàápàá jùlọ ẹ fẹ́ lè sá lọ pé ṣé bí Sunday Igboho ṣe rí lélẹ̀. Ẹ wo ọ̀rọ̀ náà fa wọ́lùkọlù lórí afẹ́fẹ́ táwọn èèyàn sọ pé irọ́ ni, ẹnu pọ̀. Ẹ wo ẹ jẹ́ ká gbọ́ látẹnu Alfa Sino níbi tó ti ń sọ̀rọ̀ nípa Sunday Igboho. Tí n bá kàn wo social media these days, tí bá rẹ́ mi tó ń sọ pé Sunday Igboho ẹlẹ́nu ni, mo máa ń wo pé ẹ mọ Igboho kọ́lọ̀ ń dẹ̀ jọ kọ́lọ̀ ń gbé yín pàdé ẹ̀ lọ́jọ́ tí eégún lé bàbá ẹ̀ bá gùn. Tọ́ máa sọ pé Sunday Igboho nawọ́ sókè pé ìbọn wà yìí, kì í ṣe fọ́ǹbù, kì í ṣe irọ́ o. Ẹ gbọ́, kì í ṣe irọ́ o. Fẹ́ẹ̀kì ló ń bá pàdé ló fi rò bóyá original sí. Gbogbo nǹkan tó bá ti lé original, bàrúfù ẹ wà. Gbogbo nǹkan tó bá ti ní bàrúfù original ẹ wà. Ó ti ṣe fíìmù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lójú mi. Ṣé mo pé Ondo State lágídí? Ọjọ́ tàkúrẹ́ yìí pẹ́pẹ́yẹ ó pọnmọ, kò lè yá àwọn ọ̀dà èyí o, kò lè yá àwọn teenagers. Mo ń sọ̀rọ̀ bíi 17 years 16 20 years ago ni o, tó jẹ́ pé ọlọ́mọ gan ń wọ́ ọmọ ẹ̀ ọjọ́ kẹta lẹ́lòmíì ń ṣe ẹ̀rọ ọmọ ẹ̀. Everywhere dàrú ni, oníkálukú tẹwọ́ mọ́tò látàkókó wá látẹniwẹ̀, mọ́tò ọ̀tọ̀ọ̀tọ̀ oníkálukú. Gbọ́ Sunday Igboho mo rí lẹ́ni tó jẹ́ pé tó bá ń jà òun dúró sáàrin field, àwọn ọmọ bó tó ń yìnbọn sí báǹkì sẹ́gbẹ̀ẹ́ mọ́tò ni. Ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ ṣe election kan ni wọ́n gbé wá sọ̀wọ̀. Story wà lẹ́yìn o, má kàn brief story yẹn. Èmi wà lára àwọn tó sọ pé Ọlọ́run á mú, torí kíni orientation kan wà tá a máa ń lò nílùú wa pé kíní kan ò ṣe kíní kan. Sunday Igboho ó ṣe fíìmù 2-minute film ó wá lọ. Wọ́n fẹ́ ṣe election lọ́jọ́ kejì, bóyá governorship election àbí mi mọ̀. Ó ti lọ tó bá ti misbehave. Àwọn mímí kò ló gbé wá, labour ló gbé wá. So tó bá ti wá débi polling tó ṣe wọ́n ní wọ́n pè Igboho ń sìn wá pòórá ní orúkọ ẹ̀ yẹn náà fi kí election ni wọ́n fi dàbòrò, ó dẹ̀ ti lọ. Ìwọ tó ń sọ pé lẹ́nu ni mo gbà ládùúrà, bá ṣe ṣẹlẹ̀ kó má yé wọ fúnra ẹ̀ kọ́ lọ́n gbé ẹ pàdé ẹ̀ lọ́jọ́ tó bá tí wàhálà bá ti ṣẹlẹ̀, tó bá ti wà tí wàhálà ti ṣẹlẹ̀ kọ́ lọ́n gbé ẹ wá, kọ́ lọ́n gbé ẹ pàdé ẹ̀. Tó bá wá farapa kò farapa, nǹkan yín ò jọ yín lójú, hero ni. Ogun tó jà nílé ẹ̀ yẹn mi ì fẹ́ lọ bẹ̀. Tẹ́ bá délé yẹn kọ́lọ́run ṣàgbé yín pàdé ẹ̀ lọ́jọ́ tí eégún lé pé èèyàn náwó mú bọn. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Alfa Sino yìí o, kí wàá ní èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí? Àmọ́ ká tó wá máa lọ, kí làwọn ènìyàn wá ń sọ nínú comment section? Ẹ jẹ́ ká jọ wọnú comment section ká gbọ́n táwọn ènìyàn ń sọ níbẹ̀. Adébáyọ̀ sọ wípé I swear I was there in Akure. He rescued Ladoja and Saheed Òṣùpá at Akure City Stadium. Ola Square Global sọ wípé Gen Z no fit understand my brother. Ade basket for Akure, always for Ondo town. Muda and Fadageri for Akoko. They all confirmed Sunday film that year. Èèyàn kan tún sọ wípé that is Akure during Babalajoda tenure. Olúwadámilọ́lá Owólabí sọ wípé bro, I swear most people on internet don't know him. Ṣàánú Abíọ́dún sọ wípé
Igboho is one of the heroes of Yoruba land. May God protect him from enemies' harm. We pray God grant him long life in good health. Abani Agloba sọ wípé I sabi him at Modakeke since 1999. Adefuji Abiodun sọ wípé you no lie at all o. I dey small when my dad told me about him. Then I'm like, is it a film? And my dad was like, it is real life o. Akọni. JJ Ajoke sọ wípé we don't cherish what we have, don't mind them. Adeleke Adekanbi sọ wípé ọ̀gá rest Sunday Igboho ti gbowó. Prince Osi sọ wípé let him help in rescuing the children that has been kidnapped. Easy sọ wípé even his action at Ogbomoso like 17 years ago when he followed Ladoja then, if you know how everyone closed their door then. Oluwakayomide sọ wípé forget that one jare, na then be that when it was still real, not anymore. I know about Farageri. I graduated from AAUA 2011 and I also know about Palace Boys in Iwo. Ola Akim sọ wípé we know, let him display it again, the kidnapped children and teachers. Ẹ wo ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o. A nílùú jù báyìí lọ lórí ètò lónìí. This is DIGINAIJA TV. Don't forget to subscribe, like and share. Bó bá ṣe máa lọ láàmú àṣẹ ti gbọ́ yín. Ẹ ṣé o, ó dìgbà kan náà.